kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ náfààní tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí jákèjádò gbogbo àgbáńláyé. Ibi ọ̀rọ̀ tún balẹ̀ sí yìí ó kan lóminú láti pàtọ́rọ̀ yìí ti ń jà rìnrìn nípa Alfa Abdulrahman nílùú Ìlọrin nísàlẹ̀ kòtò tó pa ọ̀rẹ́bìnrin rẹ̀ Yétúndé Hafsat Lawal. Eléyìí lè kéka o. Ohun tó jẹ́ ìbànújẹ́ jù ní ọ̀rọ̀ yìí tọ́pọ̀lọpọ̀ ń kà gẹ́gẹ́ bí ìbànújẹ́ iná ní wípé Abdulrahman yìí àwọn tá à ń fara tì tá à ń pè láàfáà èyí ló jẹ́ o, iṣẹ́ àfáà ló sì gbé dání. Ṣùgbọ́n Hafsat Lawal Yétúndé olùgbàdì wàhálà, olùgbàdì ìbànújẹ́, olùgbàdì kíkérora lọ sí àlùkìyámọ̀ látọ̀dọ̀ Alfa Abdulrahman yìí. Ẹ̀wọ́ a máa gbọ́ o, ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ kan tí ó gùn ni. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ o, wọ́n ní Hafsat Lawal yìí ó wà níbi àsè ìkómọ kan, òun pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n ń sè, ni wọ́n ń rò, ni wọ́n ń sọ. Ṣàdédé ló ní òun fẹ́ sádìrì kan kí wọ́n gbà wọ́n láàyè. Èyí ló bá kò níbi tí wọ́n ti ń dáná yìí, kódà wọ́n ní wọ́n bó oúnjẹ fún, ó ní tóun bá padà dé òun padà wá jẹun. Èyí ló fi lọ sí ọ̀dọ̀ Abdulrahman yìí, ìyẹn àfáà táwọn yìí. Gẹ́gẹ́ bá a ṣe wá gbọ́, wọ́n wá Hafsa láti ìgbà tó ti kó níbi ìnáwó yìí. Àwọn òbí rẹ̀ wá kò wálé títí dijọ́ kejì kó tó wá di pé wọ́n lè fẹjọ́ sùn ọlọ́pàá. Lẹ́yìn tí wọ́n fẹjọ́ sùn ọlọ́pàá làwọn ọlọ́pàá wá ní ó da ohun táwọn ṣe kù. Wọ́n wá tíráàkì tẹlifóònù rẹ̀ lọ́jọ́ kí wọ́n mọ̀ pé ilé Alfa Abdulrahman lọ. Àwọn ìgbà tí wọ́n débẹ̀ nǹkan ti bàjẹ́ kọjá àyè. Alfa Abdulrahman ti pa Hafsat Lawal Yétúndé, ọmọ tó ṣe gbàwé ẹ̀rí College of Education, tó múra pé kóun lọ gba dìgírì nílé ìwé gíga míì. Ó ti pa, ó ti kú wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́. Ohun tó wá ba lẹ́rù tó bànújẹ́ jù ní wípé gbogbo ẹ̀yà ara Hafsat wọn ò rí nǹkan kan tó kọjá ọwọ́ rẹ̀ ni wọ́n rí nínú ike tó gbọ́wọ́ yìí sí. Bóyá àwọn tó fẹ́ wá rọwọ́ yìí ní ò tí ì dé àmọ́ ó ti bò gógóró sórí ọwọ́ yìí kó wá bá àrùn, kó wá bá tàdín. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, a gbọ́rọ̀ lẹ́nu Abdulrahman gẹ́gẹ́ bí ohun tóun náà sọ wípé òun kọ́ lòun pa ó wá sílé tòun náà ní ẹ̀mí mi ò tó ló sì gbẹ́mí mi, ohun ọmọ tóun lè ṣe ló jẹ́ kóun ó kún bóun ti kún un tó àwọn ò sí ń bẹ̀ o. Ṣùgbọ́n ìgbésẹ̀ Rahman yìí tá a mọ̀ sí àfáà yìí ó panilẹ́kún, ó bà nínú jẹ́ pé àwọn tá a gbára lé gẹ́gẹ́ bí àfáà àwọn la tún bá rú wà báyìí lọ́wọ́ wọn. Ẹ̀ǹtà ní kò fẹ́ni lójú tó fata sẹ́nu, ẹ̀ǹtà wá ní kò kí lẹ́yìn tó fẹ̀gún sọ́wọ́. Ẹ dákun, ibo là ń lọ́nu ayé o, ibo là ń lọ́nu ayé. Bá a sásọ́dọ̀ àfáà a kò jọ̀gbọ̀n, bẹ́ẹ̀ sá lọ́dọ̀ pásítọ̀ ẹ kó wàhálà, bẹ́ẹ̀ yálé babaláwo ẹ kó sí dààmú. Ẹ dákun, ibo là ń lọ́nu ayé tá a wà yìí. Ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, gbogbo ẹ̀yin tẹ̀sí jọ́dọ̀ ọmọbìnrin wa. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, kí là ń kánjú fún gan? Afẹ́nọkọ̀ wá padà wá nọkọ̀ yìí náà ni Ọlọ́run ó ṣètò ní kálukú fún un. Ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, gbogbo ìrìn àjò ibi a bá ń lọ bí a bá ń bọ̀, ẹ já máa fi táwọn òbí wa létí pé bá a ṣe ń rìn lọ rèé, bá a ṣe ń bọ̀ rèé, gbogbo ibi tá a bá á sí ẹ jẹ́ káwọn òbí wa máa mọ ní ẹsẹ̀ wa àbáwọn tó súnmọ́ wa. Torí pé ohun tí ń ṣẹlẹ̀ yìí, ikú tí ń gbojú bẹ́ẹ̀ ni òwe ńlá báyìí ní pa fún ni. Hafsa ò lérò pé irú nǹkan báyìí lè kàn án. Hafsa fúnra rẹ̀ sì fetí gbọ́ irú ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn, àwọn ọ̀dọ́bìnrin tí wọ́n pa òun náà ń gbọ́. Ṣùgbọ́n kò lérò nígbèsí ayé rẹ̀ pé irú eléyìí wà kàn án. Bí Hafsa ò ṣe lérò pé irú eléyìí ó kàn án, bẹ́ẹ̀ ni wọ́n tó ń gbọ́ mi náà ò ṣe lérò pé ǹjẹ́ irú eléyìí lè kàn wọ́n náà. Àmọ́ tá a bá ń gbé àṣírí wa pamọ́ lórí pa afẹ́ nọ́kọ, tá a ń gbé àṣírí pamọ́ lórí pa afẹ́ náya, tá a tètè kégbà jáde pé ni mo fẹ́ fẹ́ rèé. Kódà ìwọ obìnrin tó bá lọ́kùnrin 2, 3, 4 tí wọ́n wọ́ ẹ láti fẹ́ ẹ, sọ fáwọn tó súnmọ́ ẹ pé lágbájá wá mi tàbí tó wọ́ mi làkẹ́sẹ̀ pé ń wá mi, wọn ò mọ bí tí mo fẹ́ yà sí láàrin wọn. Àwọn tí wọ́n súnmọ́ ọ̀nà máa wọ̀ tún wò sí pé eléyìí sì dá, eléyìí ni ó mú òwò àwọn eléyìí dáadáa, èyí tó ń lọ fi gbọ́n a sọ pé ó máa sá lọ lé eléyìí, ó kó bẹ́ẹ̀ ó lọ lé eléyìí. Torí pé Hafsat yìí tá a gbọ́rọ̀ rẹ̀ yìí, bàbá rẹ̀ jẹ́ ká mọ̀ pé ó ti lọ́kùnrin kan tó fẹ́ fẹ́ tí wọ́n ń pè Lukman. Àwọn àti Lukman gan ni wọ́n jọ ń wá Hafsat káàkiri. Ẹgbẹ́ rẹ̀ ló bàbá rẹ̀ gan, bàbá rẹ̀ ló sọ bẹ́ẹ̀.
ọmọkùnrin tí ó ń fẹ́ kó dàbí àfẹ́sọ́nà ẹ̀ tó sọ fún wa pé kóun fẹ́ fẹ́ nì àti sọ fún pé kó sọ fún ọmọ náà kó yọjú sí wa náà àti bọ́ọ̀ náà ọmọ àdúgbò náà ní bọ́ọ̀ náà Lukman by name gbogbo náà jọ ń ṣe alamí ẹ̀ káàkiri. ẹ̀yin bàbá wa yìí màmá wa ẹ dákun àwọn ọmọ ọ̀dọ́bìnrin wa yìí ẹjá máa ṣàkíyèsí wọn o ẹjá máa ṣọ́ wọn o ẹjá sì máa bá wọn sọ̀rọ̀ torí èmi kọ́ nítorí ọ̀la ni gbogbo ẹ̀yin tí ẹ sì pera yín láàfáà ẹ̀yin àfáà ẹ bára yín sọ̀rọ̀ ojú ń bà wá tì àwa tá à ń súnmọ́ yín àwa tá à ń pè yín àwa tá à ń fún yín lápẹ́lẹ̀ ohun iyì ohun ẹ̀yẹ ojú ń bà wá tì àwa tá a jẹ́ mùsùlùmí ojú ń tì wá lè sọ̀rọ̀ láwùjọ mọ́ torí pé ohun tá à ń gbọ́ nípa wà táwọn àfáà wù onínagbára ọkọjá bẹ́ẹ̀ ṣáwà pé àwọn àfáà burúkú wọ́n ti pọ̀jù àwọn àfáà dáadáa lọ ni tá a bá sì ní àwíká sọ báyìí gbogbo wọn náà ló gbà wá sí tí wọ́n máa pariwo pé àwọn làfáà dáadáa àwọn fẹ́lẹ́ wá bọnú o kò jẹ́ àríkùn àṣebì gbogbo aláǹgbá dànù délẹ̀ àmọ́ ìtinúrú nínú àwọn àfáà báyìí o àwọn amẹ́ta àfẹ́ gbára nínú àwọn àfáà gan bàbá sì níyàwó ẹ̀yin àfáà yìí náà láàpè pé kẹwàá bá wa so igi ò ní pẹ́ igi ó dàrú nígbà tá àmọ́ ohun tẹ́ ẹ fi ń ṣagbára nù lé tá a bá ní kẹwàá bá wa ṣèkómọ kò ní bẹ́ẹ̀ kò ní jìnnà ọmọ tá a bí ó bẹ̀rẹ̀ sí í mugbó nígbà tá àmọ́ ohun tẹ́ ẹ tó lákẹ́ tó wá ṣàdúrà jẹ́ náà ẹ̀yin àfáà ẹ kíyèsára o ẹ̀yin náà ní kẹ́ máa tú àṣírí àwọn ẹni bí láàrin yìí o láì jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ làwọn òbí wọn ò ní fọ́ kéwú mọ́ o ṣé ìwọ̀n ní kí ọmọ wa rè kéwú báyìí ṣé ìwọ̀n ní kọ́ ọmọ olólè kéwú kó dà àfáà ni ṣé ìwọ̀n ní kí ọmọ olólè kéwú kó dẹni táwa náà mọ̀ pẹ̀lú ẹbí wa pé àfáà rèé ibi tọ́rọ̀ ń lọ yìí ọ̀pọ̀ òbí ní ó mọ̀ rẹ̀ sálẹ̀ kéwú o ọ̀pọ̀ òbí ni ó mọ̀ rẹ̀ sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ igbe kó máa rè kọ́ṣẹ́ tó kọ́ṣẹ́ ọwọ́ tóun náà fi ní láàrin inú ayé torí pé ṣé àfáà yìí ó fẹ́ dùn tẹ́rù ń bà ní fún o èmi débi mo dúró o ó máa jẹ́ tọ̀lọ́gbọ́n ó máa jẹ́ tòlóye ẹ̀já jọmọ́ nífẹ̀ẹ́ láwùjọ wa o ó nàgbára.